It's Maestro on the beat, baby. Ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì kú bí ojú ọjọ́ ti rí. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ní Ewà Èdè Yorùbá láti ọwọ́ Ref Tutors Educational Services tí ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ọkọ yín, ẹ̀gbọ́n yín ní Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀yẹ tí ó ń ṣagbátẹrù rẹ̀. Níbi tí a ti ń ka ìwé kan tí a pè àkórí rẹ̀ ní Àrídunnú Ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Ní bí ọ̀sẹ̀ mẹ́wàá kan sẹ́yìn báyìí a ti bẹ̀rẹ̀ ìwé yìí ní kíkà láti orí kìíní. A ka orí kẹwàá ní ọ̀sẹ̀ tó kọjá níbi tí a ti sọ̀rọ̀ nípa Adé Ajíbọ́lá, èyí tí ó ti bẹ̀rẹ̀ ìrìnkúrìn, tí ó ti ń rìn dé òru, tí ó ti ń mu ọtí àmupara. Ní ọ̀sẹ̀ yìí a ó máa tẹ̀síwájú nínú kíka ìwé yìí láti orí kọkànlá. Ẹ máa bá wa ká lọ. Adédoyin àti ọkọ rẹ̀ ń gbé ìgbé ayé eku àti olóńgbò. Wọ́n ń gbé ìgbé ayé yìí fún bí oṣù mélòó kan. Ṣèbí Ajíbọ́lá sì ń wálé lóru tẹ́lẹ̀ ni, kò tilẹ̀ wálé mọ́ rárá. Ó ń lọ fún oṣù kan àbọ̀ tí ẹnikẹ́ni kò sì ní gbúròó rẹ̀. Adédoyin ṣe ọ̀rọ̀ náà ní ìsó inú ẹ̀kú, ó ń rún mọ́ra. Ó gba ojúmọ́ iṣẹ́ rẹ̀ nígbà tí ó ń wòye wípé ìrònú àti ẹkún kò ràn rárá. Ní ilé ìtajà Adédoyin, àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ níbẹ̀ tí ó jọ ọ́ lójú. Fọlákẹ́, ọ̀kan lára àwọn ọmọ tó ń bá Adédoyin tajà, ń yájú sí i bí ó ti wù ú. Fọlákẹ́ tó jẹ́ wípé kì í gbé ojú sókè wo ọ̀gá tẹ́lẹ̀, tí wá jẹ gàba lé ọ̀gá lórí tí ọ̀gá kò sì tó rán níṣẹ́. Fọlákẹ́ tí kì í pẹ́ dé ibi iṣẹ́ tẹ́lẹ̀ ló ń gbẹ̀yìn dé. Ọ̀rọ̀ náà tojú sú Adédoyin. Ọ̀sán ọjọ́ ìsinmi kan ni ẹlẹ́gìrì tún wọlé dé wẹ́rẹ́. Inú ìyàwó àti àwọn ọmọ dùn, ṣùgbọ́n tuntun ni Ajíbọ́lá gbé wálé. Ó pe ìyàwó àti àwọn ọmọ rẹ̀, ó ní kí wọ́n mú díẹ̀díẹ̀ nínú ẹrù wọn, àwọn ń lọ abúlé lọ kí bàbá wọn. Inú àwọn ọmọ dùn, wọn ò kúkú tí ì dé abúlé rí. Ọ̀rọ̀ náà ó ń kọ Adédoyin lóminú torí inú ọkọ rẹ̀ kò dùdùdù rí. Kó wá ní abúlé lókàn tí wọ́n ò lọ, ṣùgbọ́n kò gbọ́dọ̀ sọ̀rọ̀ bí kò bá fẹ́ jẹ iyán rẹ̀ níṣu. Ṣemílóore mú gègé àti kálámù rẹ̀ dání. Ó gba orúkọ bàbá rẹ̀ sílẹ̀, orúkọ ìyá rẹ̀, orúkọ agbo ilé wọn. Bí wọ́n sì ti ń lọ ló ń kọ ohun tó bá ti rí sílẹ̀. Bí wọ́n ti dé abúlé, bàbá Ajíbọ́lá ló lọ pàdé wọn. Inú rẹ̀ dùn láti rí àwọn ọmọ rẹ̀. Adédoyin àti àwọn ọmọ kí bàbá, ṣùgbọ́n bàbá kò ṣe bí ẹni pé òun rí wọn. Ajíbọ́lá súnmọ́ bàbá rẹ̀, ó sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí i létí tí ẹnì kankan kò sì gbọ́ ohun tí wọ́n ń sọ. Lẹ́yìn tí ó bá bàbá sọ̀rọ̀ tán, ó kó sí inú ọkọ̀ rẹ̀. Ọkọ̀ ṣí. Adédoyin ń rò lọ́kàn ara rẹ̀ wípé ọkọ òun fẹ́ lọ kí àwọn ará abúlé ni. Wò ó, ìyàwó, ojú tó ń pọ́n kò ràn sìgá o. Ọkọ rẹ̀ wá já ìwà àti àwọn ọmọ òfò tí o bí kalẹ̀ síbí ni o. Yá kó wọn kó gba abúlé ìyá rẹ̀ lọ. Ṣé o rí bí Ajíbọ́lá ti ń lọ? Ìlú Èkó ló ń padà sí o. Àkànmú pẹ̀yìndà lẹ́yìn tí ó sọ báyìí tán, ó wọlé lọ. Adédoyin wo ọ̀tún, ó wo òsì, ó gbé ojú sókè, omijé gbígbóná bọ́ ní ojú rẹ̀. Bí ó ti ń sunkún ní Ṣemílóore àti Ọlọ́ládé ń sọkún. Adédoyin kò rí ẹnì kankan rẹ̀ lẹ́kún. Ó gbé ọmọ rẹ̀ Ọpẹ́yẹmí pọ̀n, ó fa àwọn ọmọ rẹ̀, wọ́n kọrí sí abúlé Arẹmọ. Abúlé Arẹmọ sì jìnnà sí abúlé Aláró. Ọkọ̀ mẹ́ta ni wọ́n wọ̀ kí wọ́n tó dé abúlé Arẹmọ. Ọkọ̀ kejì ni wọ́n wà. Wọn kò tí ì rìn ju máìlì méjì lọ nígbà tí wọ́n gbọ́ gbòs. Awakọ̀ kò mọ̀ wípé àwọn adigunjalè ojú pópó ń bẹ lọ́nà. Àwọn ẹlẹ́gìrì sì ti gbé igi ńlá sí ọ̀nà. Igi yìí ni awakọ̀ wọn forí sọ. Bí wọ́n ti rí wípé ọkọ̀ ti forí sọ igi, wọ́n súnmọ́ ọkọ̀ náà láti jà wọ́n lólè.
òkú ti lọ bí ilẹ̀ bí ẹni. Ṣemílóore gbé apá, ó ṣe é gbé, ó gbé ẹsẹ̀, ó ṣe é gbé, ó fa àbúrò rẹ̀ lọ́wọ́. Ọlọ́ládé náà dìde, wọ́n sá sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tí àwọn apamọ́lẹ́kúnjayé ń ṣe ọṣẹ́. Inú igbó ni àwọn ọmọ yìí wà tí ẹnìkan kò sì mọ̀. Lójijì ni Ọlọ́ládé pariwo, nǹkan ti bù ú jẹ lẹ́sẹ̀. Ariwo rẹ̀ ni àwọn ará ibi wọ̀nyí gbọ́, tí wọ́n fi mọ̀ wípé wọ́n wà níbẹ̀. Kíá ọ̀kan lára àwọn ẹni ibi ti súnmọ́ wọn, ó fà wọ́n jáde nínú igbó. Kí ló fẹ́ fi àwọn ọmọ náà ṣe? Fi wọ́n sílẹ̀ jàre, jẹ́ kí wọ́n máa lọ. Iná, ọ̀kan lára àwọn ẹni ibi ló sọ báyìí. Ṣé ìwọ ti gbàgbé ni wípé bàbá aláyé ní kí a bá òun wá ọmọ méjì, akọ kan abo kan, tí òun fẹ́ fi bọrí wá ni? Òótọ́ ló sọ o. Omi, ìwọ náà kó àwọn ọmọ náà lọ. Omi kó àwọn ọmọ náà, ó ń kó wọn lọ ọ̀dọ̀ ọ̀gá wọn àgbà. Inú igbó kìjikìji ni wọ́n gbà lọ ibẹ̀. Lójijì ni omi dúró, ó ní òun fẹ́ tọ̀ o. Ó sún sí iwájú díẹ̀, ó fi àwọn ọmọ sí ẹ̀yìn. Ṣemílóore fa àbúrò rẹ̀ padà sẹ́yìn. Àwọn méjèèjì sì mú orí lé ọ̀nà ibòmíràn. Wọ́n fẹsẹ̀ fẹ́, ẹni orí yọ dilé. Wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ nínú igbó. Àwọn ọmọ náà sáré títí wọ́n fi dé ojú pópó. Ìgbà náà ni ara wọn tó balẹ̀ díẹ̀. Wọ́n rìn ìrìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kiri. Wọn ò ní ará, bẹ́ẹ̀ ni wọn ò ní ẹbí sí ìlú Ìmẹ̀ràn. Ìrìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ni wọ́n rìn tí ọwọ́ àwọn agbófinró ìlú náà fi tẹ̀ wọ́n. Wọ́n kó wọn lọ sí àgọ́ wọn ní èrò wípé àwọn òbí wọn yóò wá wọn wá. Àgọ́ àwọn agbófinró ni àwọn ọmọ yìí wà fún bí oṣù mélòó kan. Àwọn agbófinró ló ń bọ́ wọn. Àgọ́ àwọn agbófinró ni wọ́n wà tí bàbá àlùfáà ìjọ kan fi wọlé wá láti wá fi ìṣẹ̀lẹ̀ kan tó àwọn agbófinró létí. Àlùfáà náà rí àwọn ọmọ náà tí wọ́n sáré kiri. Ó béèrè bí wọ́n ti jẹ́. Ọ̀kan lára àwọn agbófinró ló ṣe àlàyé ọ̀rọ̀ àwọn ọmọ náà fún àlùfáà náà. Àánú ṣe àlùfáà náà, ó sì bẹ àwọn agbófinró kí wọ́n yọ̀ǹda àwọn ọmọ náà fún òun. Ó ní, inú mi ìbá dùn bí ẹ bá yọ̀ǹda àwọn ọmọ náà fún mi, wọ́n sì tọ́jú wọn. Ojú ló ń rójú ṣàánú. Kí ni wọ́n fẹ́ jẹ tí Ọlọ́run ọba mi àláùrà tí ò lè pèsè? Kò burú, ẹ ó ti ọwọ́ bọ̀wé o, kí ẹ tó kó àwọn ọmọ náà lọ, torí ó ń dé iwájú ó dẹjọ́, ó dẹ́yìn ó ń dasọ̀. Èyí ni èsì tí ọ̀gá agbófinró fún àlùfáà. Àlùfáà kọwọ́ bọ̀ ìwé, ó sì kó àwọn ọmọ náà lọ. Pẹ̀lú ìdùnnú ni àwọn ọmọ náà fi tẹ̀lé àlùfáà lọ. Níbí ni a fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí. Bó bá ti di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, kí Olúwa dé ẹ̀mí wa sí, kó lọ́ra ẹ̀mí wa, kí a fi àlàáfíà àti ayọ̀ lo ìgbà wa. Bó bá ti di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú nínú ìwé kíkà yìí láti orí 12. Ẹ kú ìtẹ́tíléko. Ire o.